Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Of national progress, mo kí àwọn ọ̀gá wa tó wá láti Abuja látòrí national president wa pẹ̀lú àwọn sọ̀gbìmọ̀ tó wá sí Èkó láti wá ṣe àjọyọ̀ congression fún wa ní èmi láyọ̀ àtàlàfíà ló máa délé ọlọ́wọ́ ọdún máa tó bá wa ṣọ́wọ́ wá dá bá wa ṣọ́wọ́ padà lágbọ́rọ̀ náà mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn dáàbì wa náà tó wá síbí náà tó fi àwọn ọmọ wọn tó fi wá jẹ oyè tuntun ní èyí lásìkò tí wá sà ẹ máa mọ̀ sí ìkìlọ̀ ẹ máa mọ̀ sálùpàdé káwọn ọgbọ́rọ̀ náà inú ilé àtúbà àtúnṣe lágbọ́rọ̀ náà gbogbo ìkọ̀tẹ́ fẹ́ mú ẹgbẹ́ ní ti dáadáa la máa ṣe èyí tó jẹ́ tàbúrú kan lọ́wọ́ bí nínú àlòdì jẹ́ ká bá wọn ṣe mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo all branch pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ẹ kú àdúrótì ẹ kú dìde ọ̀gá lẹ́yìn ọmọọṣẹ́ lọ́la ni no permanent seat turn by turn òun ni lóko wa everything turn by turn mo dúpẹ́ lẹ́yìn pé àsìkò ti dè ní ọlọ́run mi lórí màá yà jẹ́kẹ̀ pọ̀ sí dáadáa lágbọ́dọ̀ ńlọ èèyàn kọ́kọ́ ní gbẹ̀dì láàrin wa lágbọ́dọ̀ ńlọ ohun rẹ̀ ń wú ayọ̀ ló máa wọnú Lagos State lágbọ́dọ̀ ńlọ iṣẹ́ union iṣẹ́ constitution òun la máa ṣe ààrẹ ní yóò fi constitution padà gbogbo báwọn kan wá báyé ṣe látàbújá làwọn náà máa ṣe kí ni làwọn máa ṣe ní Èkó mo dúpẹ́ lọ́wọ́ yín pé thank you very much God bless you God be to inshallah thank you sir. National progress nígbà tí mo wọlé lẹ́ẹ̀kan mo gbọ́ yẹn ó ní níbi mo yọ ọjọ́ ìlú ó ní mo dúpẹ́ lọ́dún pé ìṣojú mi torí àìmọ̀ ìlúwọ̀ ilẹ̀ tuntun mo bẹ́ẹ̀ yin níwọ̀ ìtẹ̀tùwà ní Lagos State ó bá yíyan lé nínú ẹ̀kọ́ rere bí máa ń kó rere náà ọdún wá ń kìlọ̀ fún yọ wọ́n bí kó rere ọdún kìlọ̀ fún yọ yóò sí ìdánú ọ̀sídà ẹtí ọbẹ̀ kọ̀rọ̀ sí àná olúwo ìgbésẹ̀ máa bí ọ̀dá ti máa rí ọ olóògbọ̀rọ̀ láàmà dájú lọ ọ̀dá tí mo ní gbogbo ní pé wọn tó lóògbọ̀rẹ̀ pẹ̀tẹ̀ pẹ̀lú ẹlòmí ni mo sì ní ìbàdí ọmọ ẹ̀nà jẹ́ ọ̀dá ìyàgbà ilé mímọ́ kí ló náà wọ́n ní ìlà ẹlòmí àwọn akúrọ́ wọ́n gbọ́ ẹ̀mí sí jẹta wọ́n gbọ́ ẹ̀mí sí jẹrin ẹ má dá ló má jù àgbo ní jù àgbo ẹni kan ló kú ẹyẹ kí ó jẹ sí kú ni òsì ọmọ kan máa bú ẹ o ẹbí sọ máa bú ẹ náà o máa bọ kí ni o tó bá fẹ́ lé wọ́n máa bú ẹ oríṣi èkó náà máa bú ẹni kan lánàá nípa bí ọ̀rán 11-12 ọ̀pọ̀ lánàá òkè òṣèpè tí ó ṣẹ̀ tán tó bá pé kí máa bọ̀ lẹ́kùn lẹ́nu mo ní mo ń bọ̀ ó lè ní òsì tí ó ṣẹ̀ tán lẹ́kùn bọ̀ ti inú mílùkì ó wà ní pé mo lè ṣe ìpín ọlọ́run fi síbẹ̀ ìpẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ mi ọlọ́run máa ní pé síbẹ̀ ọ̀rọ̀ yínà èkó dọwọ́ ẹ̀ ó gbọ́wọ́ lọ́wọ́ bá wọn kò bàjẹ́ lórí àwọn tí àná nígbà ìlú ìjẹ́ mo fẹ́ jẹ́ kó ní etí kó máa fi gbọ́rọ̀ wọ̀ yára láti fi lídà máa ń lọ́ra ayára gbọ́rọ̀ a lọ́ra láti fi sọ̀rọ̀ yìí ó sọ pé àdídà yìí ó ní àmúmọ́ra ó sọ fún ẹ mo ní òsì àkókò tó máa lò pẹ̀lú fámílì ẹ ó máa kéré tó àlùfáà máa bílẹ̀ ló máa pọ̀jọ́ o má gbé bọ́ọ̀lù ẹ fún bí i o tó ń bí èmi nínú ìyàwó ó rí ọ̀tún kó mẹ́ ọ̀sẹ̀ ó má ti gbẹ̀gbẹ̀ kódà kí n tó ń tọ́jà ní mọ́tò pàdé bí ẹ tó fẹ́ pẹ́ ní fúlẹ́tọ̀ ní
gbé kọ́ọ̀lù ẹ̀ dá lóhùn dáadáa. Gbogbo àwọn mẹ́ta júnior tó wà ní àpọ́ọ̀lù Lagos tó pátá kò sí ọ̀tẹ̀ nínú wọn o lọ́ta kọ̀ọ̀kan wọn lọ́ta lọ́wọ́ àtàwọn tó wà bí àtàwọn tó sì bí gbogbo ọlọ́mọ ẹ̀ rántí àná nìyẹn o lọ́wọ́ bú mi jẹta lórí mi fọ́ ẹkùn tẹ̀lé mi gbogbo ló tẹ̀lé o àwọn tó àmì lé ní wọn tó lè fọ́ náà lẹ́kọ̀ọ́ máa tẹ̀lé lómi wọn tó bà bẹ́ẹ̀ bí àwọn tó wà bẹ́ẹ̀ lánàá ni wọ́n ń tẹ̀lé láti ṣe gáàdì iṣẹ́ tí wọ́n jẹ wọ́n máa kọ́ lọ́wọ́ wa lẹ́yìn náà wọ́n tún máa tẹ̀lé wọn náà lẹ́yìn láti ṣe gáàdì wọ́n jẹ kí wọ́n kọ́ lọ́wọ́ wọn iye máa ń dákọ̀ orúkú dáadáa kó jìnà ó kọ́jọ́ lọ́wọ́ bá wọn tó fún ẹni ipò ilé ní ìgbà tó ti wà ìjà lókè ìbọ́ sílẹ̀ wọ́n sọ pé ọ̀tà ọ̀bẹ̀rẹ̀ sí ní ọ̀nà débi tó ọ̀nà débi gíga ọ̀nà tó máa ń rọ̀fù ní tí wọ́n máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó débẹ̀ kò yí sí láti ẹgbẹ́ tó fẹ́ mú ọ̀yí sílé kò ilé o orí pòsàn tó fẹ́ tó béèrè tó lọ fún ẹlẹ́ ní kì í ṣe position club position trade union ẹgbẹ́ tó tóbi ní ẹ máa sọ pé lágbá ṣẹ̀mí àbẹ̀bí ṣẹ̀mí ẹni kò tẹ̀lé lẹ́yìn ẹ̀fọ́ ló tẹ̀lé lẹ́yìn ọmọ ló tẹ̀lé lẹ́yìn. Then o tó lè take decision either unit of branch yẹ̀wò bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin tó bá tó pẹ̀lú tó nínú ẹ̀pá o lórí abánidé bẹ́ẹ̀. Ẹ̀rí àwọn ìṣòro ìjáde lẹ́yìn wọ́n ti a máa ń ṣe mistake kan ní ọ̀nà a máa ń ṣe ọmọ ní wọ́n ti mistake of his mistake wọ́n máa tó ní ọ̀túnla tó ní ṣe yàrin àjẹ́ mistake àti ìyàwó ká tó yẹ mi tó abáka máa ń display ẹ̀yàn mistake la máa ṣe wọ́n kà fún ṣègbọ̀ ọ̀nà ajẹ́ mọ́ ìgbé kìí ṣe ìwọ̀ ọgbọ̀n ọjọ́ lọ́mìnà láti darí tẹ̀nà bàbá tó wà tó dókòó àwọn bàbá wa ni wọ́n ti ṣe takuntakun ẹgbẹ́ ìyẹn ni àwọn náà fi débẹ̀ sọ pé national union yẹn nígbà tí wọ́n ń ṣe nígbà yẹn kò sí kankan náà ẹ̀ kò sí lónìí èlò nígbà mọ́rán sígbà yẹn ní mo tẹ̀ kéré kan tó bá lẹ́nu èlò ní tíkẹ́ẹ̀tì gbà yẹn wọ́n tún ó tẹ tíkẹ́ẹ̀tì gbà yẹn kan wà láàyè wọ́n fẹ́ lọ gbé tíkẹ́ẹ̀tì wọ́n fẹ́ lọ tẹ ní tí wọ́n tó rí owó bí ojú ọdún kan àti oṣù mẹ́fà lọ́dún méjì ó dà bàbá ó yẹ dé mọ́pá ní dáadáa lọ́nà mọ́pá yìí wọ́n lè rí wọ́n ń dá owó ni o owó tó owó yẹn ò pa ó wọ́n ń dá láàrin ara wọn ò tún rí dá yes tó mú ìmọ̀ àánú bishop máa gbé mo wọ ọ̀gá kan nígbà yẹn níjọ́ ìgbà ẹ̀ lọ́mù rán sí pé nígbà tí wọ́n rówó yẹn dá ọ̀gá ẹni kí n gbé òun lọ síbì kan inside the work níjọ́ ọjọ́jọ́ jímọ̀jọ́ Friday alọ́ba ṣe ajúbẹ̀ ọ̀pọ̀ tàwátàwà yes ẹni tó yẹ lọ bá wọn pé kọjọ àwọn ìjọ rẹ̀ fún iye báyìí nígbà táwọn ó ní ọ̀fún ìkónà tẹ̀ ọ̀gá tó ń fi èkó láìpẹ́ wọ́n ló fẹ́ yé mú ọ̀gá ẹ̀rí kó ló máa ń bá ìjọ dáadáa èso rẹ̀ sì lè sí ọ̀gá ẹ̀ àwọn lè mọ̀ ìdárúkọ àbí bàbá lè mọ̀ ọ̀gá ìyàwó ìsọ nígbà nígbà tí wọ́n sọ pé wọ́n gí fún àwọn èèyàn ní award kó lẹ́tọ́ fún award ọmọdé kò tí complete fún ẹlẹ́kọ̀ọ́ta olóko aṣíájú wọ́n fún ní award ó ń ṣe àsọ́dún ẹni bá jẹ́ union gangan àmọ́ tí mo sọ àwọn ẹ̀kọ́ àmì ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tí mo sọ yìí ọ̀tà akéré gan akéré àṣà àgbọ́ngàn tó ń ṣe yíwa dáadáa pa ẹ̀ lẹ́ni táwàtáwà yìí Lagos State láwà yìí adúgbò láwọn ìjọba Lagos State adúgbò láwọn ìjáde adúgbò láwọn commissioners adúgbò láwọn essays local government chairmen adúgbò láwọn fún àsọ̀fọ̀ ọ̀pọ̀ tó ń bẹ̀rẹ̀ nínú wa ilé àti ọ̀nà wọn lọ́wọ́ nígbà gbogbo jáwọn ti ṣọgbọ́n tó fún àjọ nígbàtẹ̀ jẹ́ then ma ṣe ń ṣàdúrà fún ọ̀nà tó wá ń ṣe àdúrà fẹ́ntì ẹ̀ṣẹ̀ wọlé wáyé pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ máa mọ̀ ṣe o then bí mọ̀ ṣe yín ẹ̀yin fún ara yín
ẹ máa tún jẹ́ pẹ̀lú ìṣó òbí alága ní nǹkan bí 4 months or 5 months ní 3 months pàtí wọ́n dìbò ti wọlé tí mo wọlé ìkan náà ọmọdé ajọ́ ní sọ́wọ́ pé gbígbà ẹ̀ nípa lórí wọ́n jẹ́ kọ̀ọ̀kan kẹ́kọ̀ọ́ sí ló bá sọ̀rọ̀ dáre agbára kò yíyọ ìlú tó pẹ̀ ní sọ bẹ́ẹ̀ fún ìdájọ́ ń sọ́gbà pé kú lẹ́lẹ́sì ó gbá ní ogun ká ọmọ tó bá sọ nínú bá sọ bẹ́ẹ̀ tó máa gbó máa gbọ́gbọ́ o náà lè sáré bí a sọ̀rọ̀ kọ́mọ́ ó mọ̀ kọ́mọ́ máa ní bẹ́ẹ̀ pè tó mo láìkẹ́ kú lẹ́lẹ́sì continue that way lágbègbè gbogbo ẹ̀sọ̀ ọjọ́ yẹn ó ṣe pẹ̀lú dídá ẹ̀ mo rí pé ìwọ náà máa rí ọ̀nà bá ní agbára ọlọ́mọ àwọn èèyàn máa ń gbé rẹpẹtẹ lóòótọ́ tó mọ́ tẹ̀lé ẹ̀ nígbà yẹn but àwọn tó tẹ̀lé kéré ìgbà tó tẹ̀lé ní ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ àtẹ tó tẹ̀lé tẹ́lẹ̀ àtàkùn àbí ìwọ ni bàbá gbogbo wa má kí àjà bàbá tó kó yòó àwọn tó fi ìgbà yẹn wọ́n fi àjẹ wọn union tí à ń jẹ lẹ́yìn àpọ́lé ara mọ́tò àti graduate àti doctor ó ṣe ìsàgbé ó ṣe engineer lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe tí wọ́n bá jìyà tó sọ́kù ní ẹgbẹ́ báyìí a ò dábàá ìjàmbá sọ́kù ẹ̀ àwọn àṣẹ tó máa ń gbé lọ́wọ́ ẹ̀ tó máa ń fẹ́ lóko ìjọba láti ṣe fún àwọn bàbá wa ní dídá ara ni wọ́n ṣàkóso èyí ó lè rìn torí má mi ò àwọn òǹtàná tí tí wọ́n fi jẹ́ ẹgbẹ́sẹ̀ ní gbogbo ọmọdé pé èyí ò lè rí orí máa mi àbíyàn lè borí máa mi orí máa tí ìjọba ìyẹn ní orí lánàá yẹn lẹ́nà alága tó lọ vice president mi níta wà yìí tí ò bá kọ́ bí tó bá kówó ẹ̀ sápò ẹ̀ lè ṣe gbọ́gbọ́ fún náà tí ẹ fẹ́ ṣe fún tí ẹ lè jẹ́ ọkọ̀ fún ẹ̀ lè ṣe ọ̀tọ́ ẹgbẹ́ òní bẹ̀ẹ̀gẹ́ lọ́kàn ó mọ̀ kó máa kó tó fẹ́ kọ́ ìmọ̀ àtọ́gbọ̀ tó máa kó bẹ̀ẹ̀jọ gbogbo tó ṣe everything ló pamọ́ra fún bẹ̀rẹ̀ foundation lé ó kọ́ ilé hall tóbi ó fàjà kiri sí ó fi kèjì sí ẹ má gbàgbé ẹ o ẹ bá fún arájájú ọmọlẹ́nà ìgbẹ́ náà èèyàn tó bá ń fẹ́ lásìkò fẹ́ ẹ̀fún sáláì tó gbẹ yẹ̀wò wọn kì í ká sáláì lídà wọn máa pín sí méjì ni o ẹ má gbàjà àfọlánà lọ́lọ́lọ́ fún mi ọdún mẹ́jọ mi ìgbà sáláì lókùn tèbò tó pín sí lẹ́yìn àwọ ọṣẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá ti wa ògbẹ́rẹ̀ là ń fàmọ́ra èyí náà mo máa bá ń sọ lẹ́bi ẹ̀gbọ́ ó wá jẹ́ pé wọ́n bí ọ̀gá ìgbà lóṣù ẹ̀gbẹ̀ṣù méjì ó ti kú mẹ́ ó ṣe nǹkan láti jẹ mọ́lẹ̀ ní àní ọ̀rọ̀ ẹ̀dàgbẹ́ tó kó lọ tó ìfúrí àpáta tí ó ní pa ó ṣe nǹkan tá a jókòó tébí náà wá gbẹ́nu ẹ̀ lénìí tí à ń sọ̀rọ̀ nú ẹ̀kú ṣe sílẹ̀ lápẹ́ fáìmà ló ń gbà ẹ̀kú sí méjì ọ̀gá wẹ́bí mọ̀ tó ti ṣẹlẹ̀ lé kò ní ṣe fún ẹ̀ tó bá ṣe fún nígbà tó wà ní àjúwọ́ ìwọ̀n àkó mẹ́ ìjọ ọdún mẹ́jọ ìjọ mẹ́jọ lọ́dọ̀ lọ́mọ bá ọ̀ so mo nígbàgbọ́ pé mo dáwẹ́ bá ṣe àjú wa ẹ̀sọ̀ nínú ẹ̀sìn tó bí gan ó ti gbọ́gbọ́ ọ̀gbìn láti jẹ́gbó tí mo tẹ́ máa jẹ òtí ní mùsùlùmí àkísọ́nà lọ́wọ́ àbójútẹ́ lọ́wọ́ kò ní tiẹ̀ lọ́wọ́ ó má jẹ tiẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ti sépò lọ́wọ́ kò ní kúlẹ̀lẹ́sì lọ́wọ́ kò ní tẹ̀lú orí náà lọ́wọ́ ní máa oníkálukú máa jẹ ti ẹ̀ ní níbi tó gbé wà wọ́n parúkọ ní àná débi ń pa àwọn owó jẹ ẹlòmí kù sí jọ́sì ẹlòmí òun sùn ẹlòmí ìjọ ọmọ ẹ̀kọ́ skul ló ti lọ wọ́n á dágbé ẹ̀ padà kí wọ́n máa jẹ wọn kọ́ máa yìn ẹ́ bí ọ̀pẹ́lọpẹ́ pàdé gẹ́gẹ́ ìwọ̀dí jẹ́ ọmọ kí wọ́n bí sára láti fún ọba márùn-ún
ẹnìkan ṣe ẹ̀jẹ̀ mi lóògùn àbí kí n fọ lẹ́yìn márùn-ún ro ohun tó wà lẹ́yìn ó tó jẹ́ kó rọ́rùn lọ. I am telling you, make yourself available to anybody. Ìrọ̀lá mi ló gbé òun ní sí ìyá ó máa ń gbọ́n tí mo sọ. Ohun tí mo lè sọ yìí ó fẹ́ kó sọ́wọ́ ìfẹ́ kó má fi jẹun. Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ èyí ó jẹ́ kó fi kọ́ reality ìdodo fún wa. Pẹ̀lú ògbọ́lọ́ àpẹẹrẹ ọjọ́ èyí ilé ayé wọn máa fi àpẹẹrẹ dá máa jẹ́. Nígbà tí mo kọ́lẹ̀ lójú ọ̀rọ̀ mo ní ẹkú ló lọ yẹn bẹ́ẹ̀ peace wà bẹ́ẹ̀ yẹn àbí ìjọba bá mi báyìí. Peace bá mi yẹn kò ní dáwọ́ kò ní sílẹ̀ ó máa rí nínú ọ̀nà. Ẹ mo sọ nígbà tí wọ́n nígbà náà mo ní àlùmọ́ àlùbá má fọlọ́pàá mọ́ ọmọ ẹgbẹ́ o má tọ̀mọ ẹgbẹ́ wọn lé tó bá ṣe ìwà ẹni nínú àwọn tó kù nìyí tó ń gbọ́ràn tí ò bá gbọ́ràn dáṣẹ́ rí àpò tó àdíyẹ kọ́lé ẹgbẹ́ tí tó wà ẹni tó bá bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ má lọ ọlọ́pàá múyàn tó bá nínú àkókò ọlọ́pàá múyàn dáṣẹ́ rí àpò ẹ má fọlọ́pàá mú ọmọ ẹgbẹ́ wa o lọ sí mọ́lé o ẹ má lọ kóòtù o bí mùsùlùmí bá ṣe yìí tẹ́wàbára yóò ká ẹnu pọ̀ wí lọ sí zona tí ní ò bá ṣe dáadáa ẹ máa kọ́wọ̀ lábújá ẹ má kọ̀wọ̀ asọ́lọ́mù lábújá ebi oní ìwé orí ọ̀rọ̀ ìwé tẹ́bí gbé ní zona kórí bá àwọn ìsinmi lábújá pé so branch of so state kéètì wọ́n tí wọ́n tún ìfẹ́ dáadáa wọ́n wá gbé azone fóun then ká ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ pọ̀ gan ojú pé ọgbẹ́ branch kọ lẹ́tà wọ́yá ẹlọgbé branch lẹ́tà branch wà èmi ò ní dá mi ní ẹgbà tí ní dájú dájú yes tẹ́ ẹ bá kàkọ́ sọ ẹni pé tí unit bá ṣẹ̀ wọ́n máa ń jà ní àkọ́ sí branch tí branch bá gbára wò lè kásìkò bá dáadáa ní branch yẹ wọ́n lẹ́tọ̀ àti kọ lẹ́tà sí state wọn tọ́gbẹ́dẹ́ state náà tún dáadáa wọ́n lẹ́tọ̀ àti kọ lẹ́tà ní zone tọ́gbẹ́dẹ́ zone náà tún dáadáa wọ́n máa bọ̀ lábújá event break up àwọn àgbẹ̀ ọ̀dọ́ àkòsí ìjọba jọ́ọ̀jì bẹ̀ náà fẹ́ràn ní ẹ jẹ́ kí níwọ̀n àwọn àgbàrá ìṣẹ́gbẹ́ ẹ̀yẹ ká náà fún ṣe sí mo dẹ̀ nígbàgbọ́ pé unit kéréje mo sọ nígbà yẹn kò ti gba agbára nísì ọlọ́run fẹ́ fún èmi o ọlọ́run máa lókùn lágbára èmi kàn ti sábàbí ni ọlọ́run ló èmi gẹ́gẹ́ bí sábàbí lọ́gbọ́ra fún ẹ̀mí sí ohun tó máa dálẹ̀ wà dà ní ìtàkùn president báyìí wọn náà lọ́gbọ́ ajẹ́ sí ìwádẹ́ máa jẹ́ òun lẹ́nu náà máa débẹ̀ adé ní ìtàmà oṣù àdúrà kọlẹ̀ gbogbo tí ẹ̀dá bá dá oṣù àdúrà kọlẹ̀ àbí oṣù àdúrà dára ní àkọ́gbà ìgbé ìkùnrin àjọwájú tí ọba pa bá wọlé ní kékeré oṣù ọdún mẹ́wàá oṣù ọdún mẹ́ẹ̀ẹ́dógún àárín ìrìn àjò ẹ̀ bó ṣe rìn ibi tó àlọ́wọ́lọ́wọ́ bó ṣe ṣe àwọn ènìyàn tó ti ń bọ̀ tẹ́tẹ̀lẹ́ kí ó ṣe ó báyẹn láṣẹ òun ní sí láì tèrò ń padà àdìgbé ìrìnàjò máa bó máa bọ́ dáadáa orúkọ lọ́gbẹ̀ tí mo bá mílé nì láṣánù ní bàjẹ́ o lẹ́ẹ̀kan tó gbọ́rọ̀ ìjọba Èkó ó fi àyè gbà wá láti bá ṣe tàṣí lé nì Èkó ní bàjẹ́ o pàmà lọ síwájú ni ọ̀gbà sára ọwọ́ Kọ́ máa gbé kọ́ máa tì lò. Wọ́n lè tì ní ẹ̀nà ìpàdé kọ́ máa gbé kọ́ máa tì lò. Ìtù! Ìtù!
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.